أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. ìkẹ́ ọlọ́run alẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó máa bá gbogbo wa lápapọ̀ àti gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ wa tí a ń sọ yìí àti gbogbo àwọn tí wọ́n ń bẹ inú kànnà tá a wà yìí. Ọlọ́run má ṣe kún wọn lọ́wọ́, gbogbo àwọn tí wọ́n ń ṣagbátẹrù ètò wa yìí Ọlọ́run má ṣe bá wa pẹ̀lú wọn. Ọlọ́run níjọ́ tí Ọlọ́run bá dé, Ọlọ́run má ṣe wà pẹ̀lú wọn. Ọlọ́run àwa náà Ọlọ́run já bá mi tó lérè. Ètò tá ń bọ̀ náà ní Ìwà Lẹ̀sìn. Ẹni tọ́lọ́run lò fún ètò náà tí ń ṣe agbátẹrù ètò náà, àwọn náà ni Alhaji Kazeem Adébùkọ́lá Táíwò tí wọ́n jẹ́ Olú Ọ̀fà Jura wa. Ọlọ́run má ṣe kún wọn lọ́wọ́, Ọlọ́run má ṣe wà pẹ̀lú bàbá náà. Lílàfi Bismillahirrahmanirrahim, lílàfi Quraishi, lílàfi Mọ̀nìlátà Ṣítà ìwáṣẹ́ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Wọ́n ṣètò yìí ní ìrántí àwọn òbí wọn, ìyá wọn àti bàbá wọn, Alhaji Mutajiru Kazeem àti bàbá wa Safiru Kazeem tí wọ́n ti kọjá lọ sí Al-Qiyama. Bisimilahi kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Ládàá àdúrà, ládàá sàrà, Ọlọ́run má ṣe mú bá wọn. Ọlọ́run má ṣe wà pẹ̀lú wọn. Òun ọmọ yín tí ẹ ń gbẹ́ náà tó ń sọ ìwọ̀nba tọ́lọ́run fi rán ìhun náà sínú ayé, tó ń sọ káàkiri fáwọn èèyàn láti lè bá a dúró, nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa pé fadhakir fa inna zikra tanfa'ul mu'minin. Máa ṣe ìrántí tó wá ń ṣe yóò máa jẹ́ àǹfààní fáwọn mùsùlùmí. Òun ọmọ yín náà tẹ́ ń gbọ́, òun náà ní Chief Imam Central Mosque orílẹ̀ Ìgbórí Àjùrà Central Mosque. Ọlọ́run má ṣe wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Abdulwasin Thawban, Ọlọ́run má ṣe kún wa lọ́wọ́, Ọlọ́run má ṣe wà pẹ̀lú ẹ̀. Ọmọdé ni Ọlọ́run jó dàgbà, Ọlọ́run má ṣe wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan. Lórí agbọ́nrin nǹkan tá a fi ń bára wa sọ̀rọ̀ lórí ìkànnì Ìwà Lẹ̀sìn. Bí a bá sọ pé wà àtẹ̀sìn méjèèjì lápapọ̀ pàdé Ọlọ́run ọba, lọ́lọ́run ọba ṣe wá ń pè wá. Gbogbo ìta àti sọ sẹ́yìn tó jẹ́ kùjẹ́kùjẹ́ Ọlọ́run tó wá tún náànú wa. Ó tún fi Ramadanu jìnkì wa, ó tún fi Ramadanu ó fi ṣàánú wa, ó fi irun kíkí ó fi ṣàánú wa, ó fi zakat ó fi ṣàánú wa, ó fi ájì ó fi ṣàánú wa. Kò ṣáà fẹ́ ká sọnù, kò fẹ́ ká jù nínú ayé. Ọlọ́run wá ń pè wá padà. Bàdà Bismillahirrahmanirrahim. Ó ń sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó ní gbogbo nǹkan táwọn ọmọ èèyàn bá ń ṣe nínú ayé, tó bá ti wé mi Ọlọ́run ọba láforíjì, ń foríjì wọn. Èmi ọlọ́ba tí máa ń gbabi tó bá lọ́wọ́ wọn. Ẹni tó bá wá mi lálá foríjì lẹ́yìn tó bá ti ṣèbàjẹ́ tán, èmi Ọlọ́run bó sì gbà wọ́n, ń sì foríjì wọn lọ. Ọlọ́run bá sọ bàdà Bismillahirrahmanirrahim. Walladhina idha fa'alu fahishatan aw zalamu anfusahum zakarullaha wastaghfiru lidhunubihim wa man yaghfiru dhunuba illa Allah wala yusirru ala ma fa'alu wa hum ya'lamun. Ọlọ́run ní walladhina idha fa'alu fahishatan. Ó ń bẹ nínú àwọn èèyàn, àwọn ẹni tó ṣe yí pé nígbà tí wọ́n bá ṣèbàjẹ́ tàbí wọ́n ṣe nǹkan tí ò dáa, tí wọ́n ń hùwà bàjẹ́ gẹ́gẹ́ bí ìta rí inú ayé nìsín, ẹjá ronúpìwàdà o, ẹjá padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba, ẹjá mọ̀ pé kò sẹ́nìkan aw zalamu anfusahum tàbí ṣàbòsí fẹ́mi ara wọn, aṣàbòsí síra wa, ká lọ tọrọ àforíjì lọ́wọ́ ara wa. Aṣàbòsí séèyàn, lọ tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀. Má jẹ́ kí mọ́tòmọ́tò gbé ẹ wọ̀, má jẹ́ kí kírímọ́káyì gbé ẹ wọ̀. Èmi ò lè bẹ̀yàn, èmi ṣàṣìṣe, mi lè tọrọ àforíjì. Ta ni ẹ́? Ta ni wọ́n nu ayé? Ohun tó bá máa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ń tọrọ àforíjì, tó sọ pé tóun bá kírun tán òun máa ń ṣe istighfaru 100 lẹ́yìn ìrun kọ̀ọ̀kan. Kí wá ní tiwa? Kí wá ní kírímọ́kákò tí wọ́n ń gbé káàkiri? Kí wá ní fáàrí tó ń gbé káàkiri? Iyẹ̀pẹ̀ tí ń ṣe fáàrí, iyẹ̀pẹ̀ tó jẹ́ pé òun náà ó padà, iyẹ̀pẹ̀ ní jẹ, iyẹ̀pẹ̀ ní mu, iyẹ̀pẹ̀ ní lò, iyẹ̀pẹ̀ ní ó padà sí. Iyẹ̀pẹ̀ náà ló ti jáde wá tó tún wá ń ṣe fáàrí inú ayé. Zakarullah, lẹ́yìn tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀, wọ́n á rántí Ọlọ́run pé ohun tá a ṣe yòókù díẹ̀ káàtó Ọlọ́run. Ẹ̀mí wọn sọ fún wọn. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń hùwà pálapàla, gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ń hùwà pálapàla, gbogbo ẹ̀yin ẹ̀dá nínú ayé, ipò tó ń kó dìmú tó ń hùwà pálapàla, pírẹ́sidẹ̀ntì ní ẹni, gọ́fúnà ní ẹni, ṣíàmánì ní ẹni, rántí wípé ẹ̀mí rẹ̀ á máa takò ẹ́ pé wà tó wù ìwà tí ò dá ni. Kò sẹ́ni tó wù ìwà tí ò dá, imma shakira aw makafura. Ẹ̀mí yóò sọ fún pé nǹkan tó ń ṣe ó dá ni àbí kò dá. Zakarullah, tí wọ́n rántí Ọlọ́run ọba, fastaghfiru lidhunubihim. Wọ́n á wá Ọlọ́run ọba láforíjì níbi ẹ̀ṣẹ̀ wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn táwa Nàìjíríà lé ní. Gbogbo wa la mọ̀ pẹ̀lú ẹlẹ́ṣẹ̀ ni wá, àtẹni ń sọ àtẹni ń gbọ́, ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa. Kò sẹ́ni tó mọ̀ o, ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa. Ṣùgbọ́n ká ronúpìwàdà, ká mọ̀ pé àṣẹ Ọlọ́run k'Ọlọ́run bá lè foríjì wa. Ká yíwà wa padà k'Ọlọ́run náà bá ṣàánú wa.
ká mọ̀ pé tó kò sẹ́nìkan tí ń forí ẹ̀ṣẹ̀ jìnnà àfọlọ́hun. má jẹ́ kí kírímọ́káyì wa gbé ẹ̀wọ̀. wọ́n ní wálé kíbórí yáwó lé rọ́bì náà sífàtú bíhin makasu sọ̀tún fatajà nàbà ní àwa tẹ́kì. olórí yẹn sọ pé wálé kíbórí yáwó mọ́tòmọ́tò tẹ̀ ń ṣe káàkiri ní ayé yẹn, ìwọ tó jẹ́ pò kan ló wà wá wúra rẹ pé àwa àti débi kan. wálé kíbórí yáwó tó mọ́tòmọ́tò tó ń ṣe ilé rọ́bì náà sífàtú bíhin ìròyìn ọlọ́run ni ọlọ́run ló tó ṣerú ẹ̀. ẹ̀dá kan tó ṣe kírímọ́káyì wájú ọlọ́run. ọlọ́run nìkan ló tó bẹ̀rẹ̀ rẹ̀ léèrè. alkebiru lọ́wọ́lọ́hun, ọba tó ga jùlọ lọ́lọ́hun, ẹnìkan ga tó. makasu sọ̀tún fatajà nàbà ní àwa tẹ́kì. olórin yẹn ní yá jìnnà sí ìwà tí ò dání, ìwà kírímọ́káyì, ìwà tí ò dání irú yìí tó jẹ́ gbéwọ̀lú nàìjíríà lẹ́yìn. àtolórí àtàlejò àtọmọdé àtàgbà ó ní wàá máa yàgé fòrò sùnú báyìí lọ́la. kò sẹ́ni téèyàn wá lálá foríjì tó kọjá ọlọ́run. gbogbo ibi tó ń ságbà wọn lè gbẹ, gbogbo ibi tó ń sá lọ wọn lè gbẹ, gbogbo nǹkan tó ń ké pè kò lè gbẹ lẹ́yìn ọlọ́run àfọlọ́run náà ni. gbogbo àwọn nǹkan tẹ́ ń ké pè àdánwò tẹ́ bára yín nù ayé ni. ẹ máa pe àwọn bàbá yín tó ti lọ, ẹ sọ wọn di nǹkan ní ayé. àwọn bàbá tó ṣe pé ibi tí wọ́n wà gan ẹ̀rù àwọn ọmọ òun mọ bí táwọn já síwájú ọlọ́run. àbẹ́nìkan lè sọ ibi tí bàbá náà wà tó ti wá ń pè pé bàbá mi má sùn lọ́rùn. illallah, kò sẹ́nìkan tí ń forí jiyàn tó kọjá ọlọ́run. wala yusiru ala ma fa'alu wa hum ya'lamun. kódà kó jẹ́ pé gbà tí ṣe pé nǹkan tán ṣe wọn ò ní mọ̀ nípa ẹ̀, wọ́n ti ṣe wọ́n lọ́run pa ohun tá a ṣe yìí náà ẹ̀ṣẹ̀ máa ní ọlọ́mọṣẹ́ foríjì wa ọlọ́run. ìlú nàìjíríà já wá foríjì o. ẹ má jẹ́ àfọkànbalẹ̀ lórí ìyà ọlọ́run. ìyà ọlọ́run kọjá ohun tẹ́dá kan lè farabalẹ̀ sí. àáfàá ló jẹ́ ni, ìmáàmù ló jẹ́ ni, làdáni ló jẹ́ ni, olórí ìlú ló jẹ́ ni, olórí àwùjọ ni, ibi yòówù tó lọ́n kó ẹ sí, má farabalẹ̀ sí ìyà ọlọ́run o. torí tí ìyà ọlọ́run bá dé, kò sẹ́ni tó lè faragbà, kò sẹ́ni tó lè dúró ti ìyà ọlọ́run. ọlọ́run á sì máa rò pé tó o bá kọ̀ tó o bá tọrọ àforíjì èmi níyà lọ́dọ̀, tí n bá sì fi jẹ́ kò sẹ́ni tó bí mi léèrè. tẹ́yìn bá fìyà jẹra yín àṣìkẹ́ni tó challenge bí wọ́n bá fìyà jẹ lọ́nà ìjọba wà bẹ́ẹ̀, human rights wà bẹ́ẹ̀, wọn ò gbé àwọn kò sí rúkú tó fẹ́ níwájú ìjọba. ìjọba ó fìyà jẹ yóò sì sọ fún ẹ pé tọ òfin wà. ṣùgbọ́n níwájú sàtíà kò sẹ́nìkan tí ó mú ọlọ́run, kò sẹ́nìkan tí ó bí léèrè. nínú ayé bí tó bá bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ yẹn kò sẹ́ni tí ó bí. àìsàn wà bẹ́ẹ̀ tó ń fi ń dé àwọn èèyàn kan. kò sí tó bá fi àìsàn dè yẹn tó sì wójú tu ẹ títí wọ́n sì máa bẹ́ẹ̀ náà ni. gbogbo àwọn kan báyìí ẹja wá ọlọ́run alára foríjì, ẹja wá ọlọ́run lára foríjì. Ramadan ti dé, Ramadan ti ń lọ. nígbà tó bẹ̀rẹ̀ kullu ba'idun qarib wa kullu qaribun qad mada. nígbà tí Ramadan bẹ̀rẹ̀ àpariwo ìjọ òní Ramadan yóò tó tán. ẹlòmíràn sọ pé àwẹ̀ yìí wá jẹ́ kí n rò, àwẹ̀ yìí jẹ́ kí n rí bákan, àṣìká oúnjẹ tí mò ń jẹ tẹ́lẹ̀ àwẹ̀ yóò jẹ́ kí n rí jẹ mọ́. ó ní kullu ba'idun qarib, gbogbo tó bá jìnnà ti súnmọ́ wa kullu qaribun qad mada. gbogbo tẹ́ bá ti bẹ̀rẹ̀ ìjọ kìíní, ìjọ kejì, ìjọ kẹta ó ti tán. tẹ́ ẹ bá wò ní ìsinmi yìí tí Ramadan jẹ́ lé yìí, tẹ́ bá wà wò èyí tó kù tó yìí tó ta ti gbà ló ń sọ fún wa. ẹ má já wá lọ́run láfa foríjì, ẹ já wá lọ́run láfa foríjì, ẹ já túbà o, ẹ já túbà. má jẹ́ kí kírímọ́káyì gbé ẹ̀wọ̀ débi pé o ò ní lè tọrọ àforíjì lọ́wọ́ ẹni tó ṣẹ̀. kò sí rúpò tó ń kó wa o, ẹ lè tọrọ àforíjì lọ́wọ́ ara yín kẹ wá bẹ lọ́run náà. ọlọ́run má ṣe àforíjì wa ọlọ́run. ọlọ́run pa ṣiṣẹ́ wa rẹ́, ìwà lẹ̀sìn tá à ń bára wa sọ yìí náà àtẹ̀sìn àtiwà. ànábì náà máa jókòó, a máa ronú, nípa ọlọ́run, a máa wò pé tọ àwọn nǹkan tèmi náà ṣe ọlọ́run má ṣe àforíjì mi ọlọ́run. ìlú nàìjíríà já padà sọ́dọ̀ ọlọ́run. gbogbo wa pátá láṣẹ, kì í kò sẹ́nìkan tó mọ́, gbogbo wa pátá ọ̀hún láṣẹ. tẹ́ ò bá tiẹ̀ ṣe ìwọ náà tiẹ̀ wọ ẹgbẹ́ rẹ. wo pálapàla tí ń lọ lórí social media, gbogbo ètò ń lọ ní ìsìn láàrin àfáà sáfáà ni, pásítọ̀ sí pásítọ̀ ni, ọmọ ìjọ sọmọ ìjọ, káwá wo ọlọ́run má ṣe àforíjì wa ọlọ́run. ọlọ́run tún wá ṣe ọlọ́run. gbogbo àwọn máa jùlọ pátá ọlọ́run má ṣe wà pẹ̀lú wọn ọlọ́run. ibi yòówù tó ní kálukú wọn wà ọlọ́run má ṣe kún wọn lọ́wọ́, ọlọ́run má dá wọn láàmú, ọlọ́run má lálàṣẹ wọn. gbogbo ọlọ́run jẹ́ kó ní àlùbáríkà. ètò tá a wá ń bá náà òun náà ní ìwà lẹ̀sìn. ẹni tó lọ́run lò fún ètò náà òun náà ní Alhaji wa Kazeem Adébùkọ́lá Táíwò tí wọ́n jẹ́ olú ọ̀fà àjùrà land nílùú àjùrà. ọlọ́run má ṣe kún wọn lọ́wọ́ ní ìrántí àwọn òbí wọn méjèèjì tí wọ́n ti kọjá lọ sí àlùkìyámọ̀. ọlọ́run má ṣe foríjì wọn ọlọ́run. òun ọmọ yín tẹ̀ ń gbẹ́ náà òun náà ní Abdulwasin Sauban tí wọ́n jẹ́ chief imam orílẹ̀ Ìgbòrè Central Mosque nílùú àjùrà. ọlọ́run má ṣe wà pẹ̀lú wa ilé àjàmá insha Allah.